الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أكي أولون أتويكات جفون النبي محمد صلى الله عليه وسلم إكنا كما ملوك النبي كما بقوا بمغالي وصحابة أتواني ري سمعتي بصالي كياما أتوان فاسين tó já sí pé wọn pa nǹkan mi papọ̀ mọ́ lọ́tọ̀ fi bọ́ sálì kìámà àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún gbogbo àwọn àfáà ẹ̀sìn tí wọ́n ń bẹ láyé lónìí tí wọ́n ń jíṣẹ́ Ọlọ́run tó já sí pé wọn pa nǹkan mi papọ̀ mọ́ Ọlọ́run tó já sí pé tawhid ni wọ́n pariwo káàkiri fáwọn èèyàn káwọn èèyàn má bàa ṣubú kó má bàa wọnú iná Ọlọ́run wọ́n wá ń la àwọn èèyàn kúrò lójú ọ̀nà àánú irú àwọn àfáà bẹ́ẹ̀ káàkiri ayé ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. àtọrọ ẹ̀mí gígùn fún àwọn àfáà wa Sheikh Imran Eleha àwọn àfáà wa Sheikh Saidi Shittu àwọn tá a mọ̀ ní Mujahideen olùgbìyànjú sínú ẹ̀sìn nílẹ̀ Yorùbá lónìí àwọn ẹni yìí wọ́n kópa púpọ̀ nínú ẹ̀sìn Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. Ọlọ́run o àìtí ìfẹ́ ṣàfẹ́kù wọn sìn irú wọn tàbá ṣàfẹ́kù wọn kọ́lọ́run ṣàánú wa fún nínú ìsìlámù ilẹ̀ Yorùbá ni o irú wọn bẹ́ẹ̀ Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara káàkiri gbogbo àwọn àfáà súnnà tí wọ́n gbé ẹ̀sìn Ọlọ́run dání ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wọn. àwa kí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa nínú ìsìlámù lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àti gbogbo ojú tó ń wò wá àti gbogbo ojú tó ń rí wa pẹ̀lú gbólóhùn pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu orí àjẹjẹ tọ́ Ọlọ́run kó máa bọ́ ní kálukú wa gbé àmín. náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ òun ni pé ó tó gẹ́ ẹ̀yin òpùrọ́ ó tó gẹ́ ẹ̀yin òpùrọ́ ẹ̀yin tẹ́ ń purọ́ nǹkan tí àwọn àfáà súnà ò sọ tẹ́ ń purọ́ mọ́ àwọn àfáà súnà. torí kí ni mo fi sọ̀rọ̀ yìí torí àwọn oníbídíà rádaràda yẹn wọ́n ti fẹ́ máa da lúrú mọ́ ṣàpà wọ́n ti fẹ́ máa da gbogbo ẹ̀rú mọ́ra wọn àwọn oníbídíà rádaràda yẹn wọ́n ti fẹ́ máa da lúrú mọ́ ṣàpà. ọ̀tọ̀ nìkan táwọn àfáà súnà sọ ọ̀tọ̀ nìkan tí wọ́n ṣe kí ni táwọn sọ. ẹ̀yin yá wa ẹ̀yin bàbá ní Islam mo wo fídíò ọmọ kan kí ló rúkọ ẹ̀ náà o kíní kan Sodiq àbí Ustaz Muhammad Sodiq bun Shafiu al-Imam àbí bẹ́ẹ̀ náà ni Ustaz Sodiq bun Shafiu àbí òun náà ni ọmọ yẹn ó wá ń sọ̀sọ̀kúsọ ó ń sọ nǹkan tí ò gbọ́ lẹ́nu àfáà súnnà kan láyé. ẹ̀yin yá wa ẹ̀yin bàbá nínú ẹ̀sìn Islam ẹ dákun mo fẹ́ béèrè kan ẹnu àfáà súnnà wo láti gbọ́ rí láyé wípé ẹni tó bá wọ gíní máa wọná. ṣe rí pé àwọn níbi díẹ̀ rádaràda yẹn wọn ò mọ̀kan tó kù mọ́ nú ọ̀rọ̀ wọn wọ́n máa gbé kótókótó káàkiri nǹkan táwọn àfọ́ ò sọ ló máa gbé káàkiri. ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa nú ẹ̀sìn níbo ni wọ́n ti gbọ́ pé tó bá lo fóònù láńlá máa wọná ẹ bá ń bí wọ́n léèrè o ọmọ Sodiq bun Shafiu al-Imam yẹn mò ń bí ẹ léèrè níbo ni wọ́n ti gbọ́ àfáà súnà wo ló gbọ́ lẹ́nu ẹ̀ wípé ẹni tó bá lo fóònù láńlá tó bá lo fóònù láńlá máa wọná ẹnu àfáà súnà wo ló ti gbọ́. ṣe ti gbàgbé ayé Al-Qur'an tó ní la'natullahi 'alal kadhibin ẹ ti gbàgbé ẹ ni pé ibi dandan lọ́hùn orí bú òfò àdánù kó máa bá gbogbo àwọn òpùrọ́ Ọlọ́run tún ṣe pé wailu likulli humazatin lumaza gbogbo ẹ̀yin òpùrọ́ gbogbo tó já sí pé
nǹkan tí ò rí bẹ́ẹ̀ lẹ́ ń sọ tẹ́ ń dalúrú mọ́ ṣàpà à ń bá yín sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sọ̀rọ̀ ayé fóònù ọ̀rọ̀ ayé nìyẹn kíyàn lọ fóònù ẹ̀yà wà dẹ́kun ṣó jọra wọn ṣé fóònù wà nínú ẹ̀sìn mo béèrè ni o ni mo fi sọ pé ó tó gẹ́ ẹ̀yin òpùrọ́ ẹ̀yin oníbídí àwọn tẹ́ ń parọ́ tẹ́ ń jó tẹ́ ń palúrú mọ́ ṣàpà ó tó gẹ́ fún yín irọ́ yín ti pọ̀ jù kí ló dé ẹnu àfàsúnà wo lẹ ti gbọ́ wípé ní tó bá wọ Guinea ó máa wọná tẹ́ ẹ bá sọ la'natullahi alal kadhibin èpè tọ́lọ́run ṣẹ́ fáwọn òpùrọ́ yóò máa bá yín ibi dandan Ọlọ́run àgbákò òfò àdánù yóò máa bá yín tẹ́ ẹ bá sọ ẹnu àfàsúnà tẹ́ ti gbọ́ wípé ẹni tó bá lo fóònù ńláńlá ó máa wọná ẹni tó bá fi abọ́ ayọ̀ tó bá fi jẹun ń pé wí ẹni bẹ́ẹ̀ máa wọná ẹnu àfàsúnà tẹ́ bá ti gbọ́ ẹ sọ jáde. à ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin sọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin yà wá ẹ dákun ṣé ká lo fóònù ṣé inú ẹ̀sìn ló wà sọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn ṣé ká wọ Guinea sọ̀rọ̀ ẹ̀sìn ní Guinea sọ̀rọ̀ ẹ̀sìn ní Guinea ẹ̀yin yà wá mo ń béèrè lọ́wọ́ ìwọ ọmọ Sodiq Ibn Shafiu àbí kí ló porúkọ rẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn òun ni ká wọ Guinea ká fabọ́ jẹun ká lọ sí bí sọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn à ń sọ fún yín wípé àwọn ìgbékúgbé tẹ́ gbé wọnú ẹ̀sìn ní kẹ́ lọ jọ kúrò ẹ̀ ń sọ̀rọ̀ fóònù ẹ̀ ń sọ̀rọ̀ Guinea ẹ̀ ń sọ̀rọ̀ abọ́ sọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn ni aṣọ funfun tẹ́ ń tẹ́ síwájú là ń bí léèrè pé níbo lẹ ti rí ọwọ́ ànábì wo lẹ ti bá ọwọ́ sàábà wo lẹ ti bá sàábà wo ló ṣe irú ẹ̀ ànábì wo ló ṣe irú ẹ̀ ṣé inú Al-Qur'an lẹ ti rí ni àbí inú àdìsí ànábì lẹ ti rí nǹkan tá à ń bá yín sọ nìyẹn mọ̀lídì ṣíṣe níbo lẹ ti rí à ń béèrè lọ́wọ́ yín pé ṣànábì tẹ́ ẹ̀ sọ pé ń ṣe ọjọ́ bí ẹ̀ ṣànábì ṣe mọ̀lídì àbáwọn sàábà wo ṣé ẹ̀yin nífẹ̀ẹ́ ànábì táwọn sàábà ni mo béèrè ní ṣé nífẹ̀ẹ́ ànábì táwọn sàábé àwọn sàábé ànábì wọn ṣe mólídì ànábì kí ló tó wájá sí pé àwọn rọrùn tì sín lẹ́wà gbé mólídì ànábì lórí tẹ̀ ń ṣe rọrùn ọ̀rọ̀ kan tẹ́ ń bá yín sọ nìyẹn gbogbo àwọn ìjókújó tẹ́ ń jó mọ́nú ẹ̀sìn àwọn kan tí ò jọ mọ́ra wọn tẹ́ ń gbé wọnú ẹ̀sìn là ń bá yín sọ pé kẹ́ ẹ lọ yọ kúrò irú àsìkò Laylatul Qadri tá wà yìí tí ò bá kí n ṣọlá lockdown ni tí ó bá ṣọlá corona ni ẹ máa ti máa rí àwọn àfáà bámbám wọ́n ti máa tẹ pósítà òun Laylatul Qadri wọ́n ti máa fi hàn jóyè wọ́n ti máa jẹ ṣíàmà wọ́n ti máa ṣe sí rírìn níbi òwò Laylatul Qadri síbẹ̀síbẹ̀ náà ṣe rí àwọn àfáà míì torí wọ́n ti kú tí wọ́n sì ń gbé sórí online náà Laylatul Qadri tó já sí pé bẹ Ọlọ́run nínú ilé ẹ̀ bẹ Ọlọ́run nínú ilé ẹ̀ fúnra ẹ̀ tí o bá ń ṣọ́ra lockdown corona ẹ ti máa rí wọn tó máa tẹ pósítà tí wọ́n máa ṣe rédèrèdè káàkiri wọ́n tún máa gba owó wọ́n tún máa gba báárà níbi Laylatul Qadri wọ́n tún máa ṣe àwọn aláàjì wa Hussein ilé fẹ́ fi dá sí tọ́lọ́run nǹkan tó máa ṣe ní Laylatul Qadri nìyẹn o àwọn aláàjì wa Abdul Lateef ẹ̀yin ní ṣáàmà tó ní àfi orin gbé wọn dìde aláàjì Lateef kìíní kan yọ̀rọ̀ àdá tó máa ń ṣe nínú Laylatul Qadri tọ́lọ́run máa ń ṣe nìyẹn o Laylatul Qadri tọ́lọ́run ní ká fi bẹ Ọlọ́run fún kádàrá wọn máa ṣe ráhùn ráhùn tí ó bá ṣọlá lockdown ni wọ́n ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run mú wọn corona ká wọn kò ṣùgbọ́n àti àṣírí àwọn tí kìíní wọn yóò tí ò ṣe dáadáa tí wọ́n sì ń gbé sórí online lórí Facebook ní pé káwọn èèyàn máa join àwọn kọjọ ṣe rádaràdá nìyẹn náà ìjókújó tẹ́ ń jó mọ́nú ẹ̀sìn là ń bá yín sọ wípé kẹ́ lọ yọ kúrò ẹ dákun ṣé ká wọ Guinea
ṣọ́rọ̀ ẹ̀sìn nìyẹn ṣé ká lo fóònù ṣọ́rọ̀ ẹ̀sìn nìyẹn níbo lẹ ti rí àfáà súnà wo lẹ gbọ́ lẹ́nu ẹ̀ pé ó sọ bẹ́ẹ̀ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀ sì bẹ̀rù àtúbọ̀tán yín ẹ̀ sì bẹ̀rù ayálù Kùránì tó ní la'natullahi 'alal kadhibin ẹ̀ bẹ̀rù ìjọ tọ́lọ́run ní pé tọ́lọ́run ní ya ayyuhan ba'da a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim tọ́lọ́run ní ya ayyuhan nas taqu rabbakum inna zalzalata sa'ati shay'un azim tọ́lọ́run ní dájúdájú mímì ilẹ̀ tó máa mì ilẹ̀ tó máa ṣèkì ilẹ̀ àsìkò yẹn shay'un azim àsìkò tó tóbi ní ẹ̀ sì bẹ̀rù ọjọ́ yẹn ṣùgbọ́n yín náà ká nínú Al-Qur'an lọ́wọ́ nínú Suratul Hajj lọ́wọ́ bẹ̀rẹ̀ kẹlẹ́ wo bọ́lá ṣe ròyìn ìyà táwọn eléyìí bú àwọn tí wọ́n ṣe kótókótó tí wọ́n pankọ mí papọ̀ mọ́ lọ́hùn tí wọ́n ṣe tó máa jẹ lọ́jọ́ yẹn làwa fi dìde làwọn àfẹ́sìn làwọn àfáàsùn náà fi dìde wọn ò fẹ́ jẹ́ káwọn èèyàn tẹ́fẹ́ máa ṣì lọ́nà lọ́ọ̀ fẹ́ fi jẹ́ kí wọ́n bá wọn kópa nínú ìyà yẹn. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì dẹ̀ ní ma ra'a munkaran ẹni tó bá rí ẹni nǹkan tí ọkọ̀ kọ̀ nǹkan tí ò da nǹkan tí ó bẹ̀ sì jẹ́ nínú yín falyughayyirhu biyadihi kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ tí ò bá wá lágbára fabilisanihi kó yí padà pẹ̀lú àwọn rẹ̀ tí ò bá lágbára pẹ̀lú àwọn fabiqalbihi kó yí padà pẹ̀lú ọkàn rẹ̀. Ànábì ní ṣùgbọ́n ọkàn yẹn kára ni tí ń nù lọ́kàn wá ní ẹja fi wọ́n lẹ́jà rí àwọn ọlọ́mọ. Ànábì ní ad'aful iman ọ̀lẹ ìgbàgbọ́ nìyẹn. làwọn àfáàsùn náà fi pariwo káàkiri wípé àníṣe aṣọ funfun tẹ́ síwájú níbo lẹ ti rí mọ̀lídì tẹ́ ń gbé síta tẹ́ ń ṣe níbo lẹ ti rí gbogbo àwọn nǹkan tí ò sínú ẹ̀sìn tẹ́ ń jó mọ́ níbo lẹ ti rí nǹkan tó ń bá yín sọ nìyẹn wọn ò bá yín sọ̀rọ̀ wọ́n máa sọ pé tàbá ṣe lè ẹ máa wọ̀ náà tàbá ṣe lè àmọ́ náà èwo lẹ wá fẹ́ ká ṣe òpùrọ́ ni mo fi ní ó tó gẹ́ ẹ̀yin òpùrọ́ ó tó gẹ́ ẹ̀yin òpùrọ́ yìí ẹ̀yin oníbídí àwọn ó tó gẹ́ ìwọ ọmọ Sodiq Ibn Shafi àbí lórúkọ ẹ̀yẹn ṣé ká lo fóònù ṣó wà nú ẹ̀sìn ṣé ká wọ gíní ó wà nú ẹ̀sìn nǹkan tá à ń bá yín sọ nìyẹn à bá yín sọ̀rọ̀ fóònù à bá yín sọ̀rọ̀ aṣọ òṣì tẹ́ ń sọ nínú ẹ̀sìn là ń bá yín sọ pé kẹ́ lọ yọ kúrò. káwé ọṣẹ ìyọnu ọṣẹ àwúre ọṣẹ ìtajà ṣó wà nú ẹ̀sìn nǹkan tá à ń bá yín sọ nìyẹn náà tẹ́ ẹ̀ mú kan nǹkan tó tẹ́ ń dalúrú mọ́ ṣàpà ó yá tí wàá gbọ́ ṣé ká là mọ́lẹ̀ ẹni tí ṣòkòtò bá délẹ̀ Ànábì ní fìnnà ó máa wọná kọ̀ǹfàmù ni ó yá ẹ ágú ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ágú ẹ̀ pé ẹni tí ṣòkòtò ẹ̀ ò bá délẹ̀ tí ṣòkòtò ẹ̀ bá fi lè kanlẹ̀ tó kọjá irúnkún fìnnà iná ni kọ̀ǹfàmù ó yá ẹ lọ ágú ẹ̀ mo fẹ́ kẹ́ ágú ẹ̀ ń pé irọ́ ni Ànábì ló sọ náà Ànábì ni ọ̀rọ̀ Ànábì làwọn tẹ̀lé a fẹ́ jẹ́ kí àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n jẹ́ aláìmọ̀kan a fẹ́ jẹ́ kẹ́ kó rí burúkú tiyín a fẹ́ jẹ́ kẹ́ kó ràn wọ́n làwọn fi ń pariwo ní wàhálà Sheikh Imran ṣe pọ̀ ní wàhálà fún Saheed Shittu ṣe pọ̀ ní ẹ̀sìn pé àní orí burúkú tẹ̀ ń ṣe yẹn sí ẹ̀ níbo lẹ ti rí i. kéèyàn sin Ọlọ́run pẹ̀lú gbàgbọ́ tó strong òun ni kókó téèyàn bá ti náà fi tó wẹ ọṣẹ àwúre ọṣẹ ìtajà ìyọnu ayé ìyẹn ti kú lójú ọ̀nà tọ́lọ́run ó sin Ọlọ́run mọ́ tó bá ti ń wẹ ọṣẹ ìyọnu ọṣẹ ìtajà ọṣẹ àwúre tó ń lo ẹbu láàárọ̀ kùtùkùtù tó ń fọtí lo ẹbu ọ̀ráfa náà ó mákànnà àlíyàn tó fi wá àràfà náà mákànnà ìyá tó fi ń lo ẹbu ìyẹn ti kú ònú ẹ̀sìn yẹn ò kí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn
ìyẹn ò kí ń ṣe kíni ìyẹn ò kí ń ṣe pé òun sin lọ́hùn ó ti ń pakọ̀ mí papọ̀ mọ́ lọ́hùn. ẹbọ inna shirka la zulmun azim. ẹbọ ṣíṣe dẹ̀rẹ́ yìí àbòsí tó tóbi ni nǹkan tó lọ́hùn ò lè fi forí jiyàn láyé ni Ọlọ́hun ò lè forí jí gbogbo àwọn tó bá ń ṣe ẹbọ. láàfẹ́ jẹ́ káwọn ìyá wa yìí kí wọ́n kó sínú kòtò yẹn la fi ń pariwo ló fi di pé ó fi di nǹkan míì tán pariwo ṣé gíní wíwọ̀ wà nú ẹ̀sìn ṣọ́rọ̀ ẹ̀sìn ni gíní ni ṣọ́rọ̀ ẹ̀sìn ni fóònù ni. mo béèrè ni ṣé gíní ṣọ́rọ̀ ẹ̀sìn ni ṣé fóònù ṣọ́rọ̀ ẹ̀sìn ni fóònù abọ́ jẹun ṣọ́rọ̀ ẹ̀sìn ni à ń bá yín sọ pé níbo lẹ ti rí aṣọ funfun tẹ́ ń tẹ́ síwájú níbo lẹ ti rí mòrídìí tẹ́ ń ṣe níbo lẹ ti rí bàndírì tẹ́ ń lù ní ẹ̀sìn níbo lẹ ti rí ọ̀dọ̀ yẹn gbogbo ọ̀dọ̀ tẹ́ ń ṣe níbo lẹ ti rí à ń bá yín sọ ẹ̀ ń ṣe orí burúkú ẹ̀ ń sọ̀kan mi ẹ̀ sì bẹ̀rù àṣùbọ̀tán yín la'natullahi 'alal kadhibin. ibi dandan lọ́wọ́ àgbákò Ọlọ́run máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń purọ́ tẹ́ ń pariwo wọn tá bá wọ gíní àmà wọ náà tá bá lọ fóònù àmà wọ náà olórí Ọlọ́run á ṣàánú yín o ẹ má jà ṣe pé. ṣùgbọ́n fún Ọlọ́run kan ti ṣépè lẹ́yìn pé la'natullahi 'alal kadhibin. ibi dandan wọn Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin òpùrọ́ gbogbo ìwọ tó ń purọ́ ní pé àwọn àfáà súnà ló tún sọ pé tá bá wọ gíní àmà wọ náà tá bá wọ ọgbá àmà wọ náà tá bá ṣe kinní kan àmà wọ náà èdè ń dà yín láàmú gbádùn. ṣé ọ̀rọ̀ gíní ṣọ́rọ̀ ẹ̀sìn ni à ń bá yín sọ ọ̀dàn tẹ́ ń jó mọ́ ẹ̀sìn. ṣé ká ọṣẹ ìyọnú ayé ṣé inú ẹ̀sìn ló wà ẹ lọ yọ kúrò bẹ́ẹ̀ ọṣẹ ìtajà ṣé inú ẹ̀sìn ló wà ẹ lọ yọ. ẹ ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run nìyẹn kó tá ń bá yín sọ nìyẹn. aṣọ funfun tẹ́ ń wọ̀ ṣọ́rọ̀ ẹ̀sìn ni kó tá ń bá yín sọ nìyẹn. tẹ́ ń sọ kòtòkòtò wọ ọmọ Sodiq Ibn Shafi àbí lórúkọ rádaràdá tó ń jẹ yẹn kó tá ń bá yín sọ nìyẹn. tẹ́ ń wí kòtòkòtò tẹ́ ń sọ nǹkan tí ò yẹ. àwọn oníkòtòkòtò kan tó wà tó já sí pé wọ́n máa pariwo àwọn obìnrin ká má jókòó ti láìfún ní láìfí gbádùn. mistake yàtọ̀ kéèyàn ṣe mistake ó yàtọ̀ sí kéèyàn mọ̀ọ́mọ̀ sórí burúkú. kéèyàn ṣe mistake ẹ̀yà mo fẹ́ kẹ́ gbọ́ o kéèyàn ṣe mistake yàtọ̀ sí kéèyàn mọ̀ọ́mọ̀ ṣe. ìsọkúsọ táwọn àfáà yẹn sọ wọ́n mọ̀ọ́mọ̀ sọ ni. gbogbo àwọn ìbàjẹ́ táwọn fèrè àwọn náà tó ṣe Ọlọ́run repeat ẹ̀ fún ànábì náà àbí ṣùgbọ́n Ọlọ́run repeat ẹ̀ fún ànábì ìjọ Sámúdáwá ìjọ ànábì Núà fèrè àwọn náà Nàmúrúzù Ọlọ́run òyà iná tí Nàmúrúzù fún ànábì Ibrahim sí lọ́jọ́ sí ṣebí Ọlọ́run repeat ẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kí ló dé ṣe bẹ́ẹ̀ náà kalu Qur'an gbogbo àlẹ́ lẹ́ńkà ọ̀rọ̀ Fìràwọ̀n náà nínú Qur'an kí ló dé tí wọ́n ti débi ọ̀rọ̀ Fìràwọ̀n yẹn kí n máa jọ́ǹpù ẹ̀ mo rí yín ò pé fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé wọ́n ṣọ́ láìfi oníláìfi ìyẹn ti kú oníláìfi ìyẹn ti di orí burúkú yẹn là ń bá yín sọ pé kẹ́ lọ yọnú ẹ̀sìn ìsọkúsọ táwọn àfáà yín sọ là ń bá yín sọ pé kẹ́ lọ yọ kó nínú ẹ̀sìn tẹ́ ẹ̀ wí kótókótó. ẹ̀yin òpùrọ́ ó tó gẹ́ ẹ̀yin oníbídíà jákujàku tẹ́ ẹ sọ nǹkan táwọn afọ́sù náà sọ ó tó gẹ́ ẹ rántí pé la'natullahi 'alal kadhibin. Ọlọ́run ti ṣépè pé ibi dandan wọn Ọlọ́run kó máa bá gbogbo àwọn òpùrọ́ ẹ rántí o kẹ̀dẹ̀ bẹ̀rù kẹ̀dẹ̀ rántí ìyà Ọlọ́run tó ní agbára tọ́lọ́run ní ya ayyuhan nas taqu rabbakum inna zalzalata sa'ati shay'un azim. ẹ lọ bẹ̀rù ẹ rántí ọjọ́ yìí Ọlọ́run ní yawma tarawnaha tazhalu kullu mardi'atin amma arda'at wa tada'u kullu dhatin hamlin hamlaha wa tara an-nasa sukara wa ma hum bisukara walakinna adhaballahi shadid. ẹ rántí ìyà Ọlọ́run ṣe ìyà kékeré. inna adhaba rabbika lawaqi'un la min dafi'in. ìyà Ọlọ́run bó dé kò sí ààbò tó lè dàbò ààrẹ wá sí jìyà yẹn náà ní sá. a fẹ́ jẹ́ káwọn ìyá yẹn àwọn ìyá wa
àwọn ìyá wa àtàwọn bàbá wa àfẹ́ jẹ́ kó jìyà ni làwọn àfáà súnà fi pẹ̀lú làwọn àfáà súnà fi dìde ni wàhálà ṣèkìrì mọ́ àṣẹ pọ̀ ni wàhálà àfáàsárì ṣètù ṣe pọ̀ ní ẹ̀sìn tẹ́yìn kìíní burúkú ìwà ẹ̀yìn ní bídí àwọn ohun tẹ́wàá mi kótókótó ń pẹ́ bọ́ni tó bá wọ gíní máa wọ náà tó bá lọ fún ńláńlá máa wọ náà kótókótó lẹ́ ń wí yẹn kótókótó lẹ́ ń wí. ìwọ ọmọ yẹ̀sì àlùnọ́kà yẹn yẹ̀sì àlùnọ́kà ìwọ ọmọ yẹ̀sì àlùnọ́kà yẹn abẹ́ ọlọ́run fún ẹ kọ́lọ́run bá wa yí ẹ padà kúrò níbi orí burúkú tó ń ṣe kọ́lọ́run bá wa yí ẹ padà orí burúkú ti wọ ẹlẹ́wù kọ́lọ́run bá wa ṣàánú ẹ ní o kọ́lọ́run bá wa ṣàánú ẹ. ẹ dákun ṣe tí àfẹ́ èèyàn bá ń ṣèbàjẹ́ ṣé ó dáa kéèyàn ti máa kó àfa ẹ̀ kéèyàn máa kún àfa rẹ̀ lọ́wọ́ ṣèbàjẹ́ àfa yín ṣèbàjẹ́ ẹ fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ pé àfa yín ṣèbàjẹ́ ẹ̀yin náà tí wọ́n ń kún àfa yín lọ́wọ́ láti máa ṣèbàjẹ́ Yẹ̀sì Àlùnákà kọ̀ǹfàmù ọ̀rọ̀ là ń sọ fún yín kọ̀ǹfàmù ọ̀rọ̀ là ń sọ ṣùgbọ́n mo challenge ẹ ṣùgbọ́n mo rí i pé ẹ̀rù bà ìyá ẹ mo rí bẹ́ẹ̀ pé ẹ̀rù bà ẹ mo ní tó bá bí ìyá ẹ dáṣẹ ọ̀rọ̀ tó ń jẹ mọ́sà lè tẹ́tí yẹn kó sọ ṣùgbọ́n mo rí pé ẹ̀rù bà ẹ o lè lámọ́lẹ̀ o lè sọ wọn bí ẹ ó tó gẹ́ ẹ̀yin òpùrọ́ tẹ̀ ń purọ́ tẹ̀ ń sọ pé wọ́n ní tá bá wọ gíní a máa wọ náà wọ́n ní tẹ́ bá lo fóònù ẹ̀ wọ̀ náà àfáà súnà wo ló sọ níbo lẹ ti rí ẹ lọ gbé jáde wá fún wa kárí àfáà súnà wo ló sọ la'natullahi 'alal kadhibin ẹ̀ ń purọ́ ni ibi dandan ọlọ́run á sì máa bá yín pẹ̀lú wọ́n tẹ̀ ń pa káàkiri yẹn ọlọ́run á ṣàmọ̀nà wa ọ̀làlá àwùlà wala quwwata illa billahil aliyyil azim.